ẹ tó já mọ́ kíra wa káàbọ̀ sí ẹwà èdè Yorùbá níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan. Ìwé tá a ń kà lọ́wọ́ sẹ́ gbàgbé òun náà ni Rìn Ká Pọ Rìn Ká Pọ látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkèdèjì. Orí Kẹtàlá ńlá láti tẹ̀ síwájú gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe. Àkọlé tí mẹ́ńbẹ̀ Àpárí Iṣu. Àpárí Iṣu ẹjẹ́ á tún wá nǹkan fìdílé kájọ gbádùn rẹ̀ dáadáa. Áùdù jókòó kọ̀ lọ Jídé ní jọ ọ́fíìsà mo fẹ́ lọ tọ́jú Tàfá só lè jókòó díẹ̀ dè mí kọ́ mọ́ bá mi báwọn ọmọge ṣeré. Ọ̀rẹ́rìn ó jáde yàrá Tàfá lọ́lọ́. Lápàdé wà lórí bẹ́ẹ̀dì ní yàrá rẹ̀. Ó ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní pálọ̀. Àsìkò tán àlùgbà ọ̀lọ́ wọ́n fẹ́ súpó ni ṣebí wọ́n ní bóńlé bá ti ń fàparí sún àlejò ilé tó lọ ni. Dókítà Jídé ń fojú sọ fẹnu sọ ó ń pòwe ó ń fẹnà pé kí Áùdù ọmọ lọ. Áùdù ọmọ lọ o. Lápàdé yírapo lórí bẹ́ẹ̀dì ó ń fa sìgá rẹ̀ lọ. Ní pálọ̀ Áùdù àfún ó wò yíká ó wá ní ẹ jọ̀ọ́ o ẹ̀yin ará kó má dàbí àfojúdi o mo fẹ́ béèrè ìbéèrè méjì tàbí mẹ́ta lọ́wọ́ yín kí n tó máa lọ. Bí mo bá ń ṣìnà ẹ máa tọ́ mi sọ́nà o. Ọ̀gbẹ́ni Akínwùmí rẹ̀ àbí mọ́nẹ́jà báǹkì ọlọ́wọ́ ajé níjókòó ẹjọ́ sà. Kí n rọra ṣe àtúnṣe kékeré kan Abẹ́òkúta ní tẹ̀sán mi báyìí o gẹ́gẹ́ bí àlàyé ẹ máa bọ́rọ̀ yín bọ̀ ó yé mi dáadáa. Ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ìgbàlódé yìí náà ló fa ìṣípò padà ó yé mi mọ́mọ́ ìrẹ́ àǹtí mi sì ní arábìnrin Jọládé àbí eléré orí ìtàgé. Ọwọ́ Jọládé ló ti ń bèrè bẹ́ẹ̀ náà sà. Eré sinimá tàbí fídíò lèmi ń ṣe sà. N ò bá wọn ṣe eré orí ìtàgé mọ́ kí èrò ẹ̀sìn ọmọ dèrò ènìyàn èrò ẹ̀sìn bá wo ẹnìkan tó ń wá ìròkẹ̀rẹ̀ rẹ̀ ní sà tí ọmọ ibi tó fi sí ó wá ń sọ pé ta ló bá mi rírù mi o irú mi dá o gbogbo wọn rẹ́rìn-ín àfi Áùdù tó minú tó gbé tọ́mì dákun mọ́ bínú. Ọ̀kan náà ni eré fídíò àti eré orí ìtàgé lójú àwọ̀ ọ̀gbẹ̀rì. Ìwọ ní ti ẹni Láìdé tí àwọn ọ̀daràn kan fẹ́ gbé sá lọ ní Jẹ́ríkò lánàá. Láìdé gbìmọ̀ ẹlẹ́run ni wọ́n fẹ́ ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe wọ́n fẹ́ ní sà wọn ò tí ì orí mi ò jẹ́ ẹ ṣeun gbogbo n ò tí ì ṣìnà púpọ̀ jù náà. Ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ìgbàlódé ọ̀hún ti fẹ́ rẹ̀ gèjì àwa ó ti fẹ́ dá wa lágara. Àárín ìlú wọn wà a sì wá wọn tì wọ́n ti wá gbòòrò báyìí bẹ́yìn náà ti mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé nígbà tí ìlú bá ń dún kólekóle ó sì tán tí ọ̀yà nì ní ti gbogbo yín ẹni eégún lé lọ́kọ́ mọ́ rọ́jú ni bó ti ń rí ara ayé bẹ́ẹ̀ ló ń rèrò ọ̀run. ńgbà tí ẹ̀gún bá sì débi ó sì tán tí ọ̀yọ́ nìyẹn. A ò dákẹ́ lẹ́nu o lórí ọ̀rọ̀ náà a sì ti fẹ́rẹ̀ ja ibùba wọn tí ẹ ó wàá mọ rìn falala nígboro. Jídé wọ pálọ̀dé láti yàrá Tàfá ọ̀fàjòrò ní Áùdù ọmọkùnrin tí jẹ́ Tàfá yọ ọmọ gangan o ó kú tán díẹ̀ ló kù kò sí ẹ̀jẹ̀ olókan lára rẹ̀ mọ́ òkú tó rìn lóòrò ni àfi ká sì tètè gbé padà sí ọsibítù ni o ká lọ gba ẹ̀jẹ̀ fún títí ebi ó fi pa Lágẹmọ kú pátápátá. Ara yá rò pé yíyan ló yàn àbí tí alágbádá ó fi dìgbò lulẹ̀ fáàrí lára yóò rò pé ó ṣe. A kì í wọ́ búburú lẹ́nu abọ́rẹ̀ ọjà rí ọkọjá sí yàrá Lápàdé ọ̀rẹ́rìn músẹ́. Jídé padà sí pálọ̀ Áùdù dákun bá mi dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o. Ìwòyí àná bó bá mọ wàhálà tí wọ́n ṣe yọ yà ọ́ lẹ́nu. Àwa náà sì ń dààmú lọ sí bẹ́tù ni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lánàá wọn ò yẹsẹ̀ ìṣẹ́jú kan. Àwọn tí ìjàmbá ọkọ̀ sí nítòsí Lálùpọ̀n tá a gbà sí ọsibítù láàárọ̀ yìí ló jẹ́ kí n sọ pé kí wọ́n máa gbé Lápàdé àti Tàfá bọ̀ wá sílé lọ́sàn-án yìí kí n máa wá wò wọ́n nílé lóòrèkóòrè. Bí mo kúkú ti ń ṣe tẹ́lẹ̀ náà nìyẹn kí àìsàn wo tó gbọ̀nà mìíràn yọ. Wọ́n fa omi sí Lápàdé lára báyìí Tàfá ó sì gba ìgò ẹ̀jẹ̀ bíi mélòó kan. Mo tiẹ̀ lè wá fún lẹ́jẹ̀ òun nínú ilé nìyí. Jídé jáde ó lọ sọ́dọ̀ Tàfá ní yàrá rẹ̀. Áùdù ṣe gbé ẹni pé yóò dìde máa lọ ó ní ó wá dùn mí púpọ̀ pé n ò ní rí Lápàdé tàbí Tàfá bí ní léèrè àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì sí ìwádìí tí mò ń ṣe lọ́wọ́
kí n bi wọ́n léèrè ọ̀rọ̀ díẹ̀ nítorí pé gbogbo bí mo ti ń gbòkègbodò káàkiri lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ìgbàlódé yìí mo ń já ipa àwọn méjèèjì níbi gbogbo ni. òórùn wọn ni mo sì ń gbọ́ ní gbogbo ibi tí mo bá dé. bó ṣe wọ́n ní wọ́n ẹ̀sẹ̀ kúrò níbì kan tá a ti ṣe ìwádìí dé ni o. bó ṣe wọ́n ní ọ̀daràn kan tí a ń wá ọ̀dọ̀ lápàdé ló sá pamọ́ sí. ó lè jẹ́ bẹ́ẹ̀ ó sì lè má jẹ́ bẹ́ẹ̀ ni mo fi fẹ́ kí wọ́n ṣàlàyé ara wọn, kí wọ́n sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi warú sọ́wọ́, tàbí kí wọ́n sì wẹra wọn láwẹ̀dá láwẹ̀yán kankan. ní dókítà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run làwọn méjèèjì wà yìí. láìdé bá a kẹ́dùn ní òun mà ṣe o, ṣùgbọ́n a dúpẹ́ pé dókítà ti sọ pé lọ́jọ́ méjì tàbí mẹ́ta wọn ò lè máa sọ̀rọ̀. àtònímọ̀ ni òṣàlè tó àtàná mànà sùúrù náà lẹ́ ó ṣe sà. bí wàrà ò sí lónìí wàrà lè wà lọ́la. ẹni tó bá kú ni tiẹ̀ gbé okó àìmọ̀ kan sí ẹ̀pà ó sì tún bóró mọ́. bí ọ̀rọ̀ bá pẹ́ ńlẹ̀ a máa gbọ́n sí ni. ọ̀rọ̀ ń tiẹ̀ tí wàá di su atayanyan báyìí ó ti ń bímọ wẹ̀rẹ̀ jọ lóríṣiríṣi. ìròyìn ti kàn wá pé ilé kan tí wọ́n lọ wò ní Mọ́níyà ó ti jóná gúrúgúrú báyìí. a sì gbọ́ pé méjì ti dolóògbé nínú àwọn kan tí wọ́n lọ bá níbẹ̀ yẹrúnkà. àwọn kan sì tún wà nínú bí wọ́n ó kú bí wọ́n ó yè lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n tilẹ̀ ní àwọn kan ti tún gbóògùn jẹ. wọn ò kàn tí èkó ni ó ṣeéṣe kí wọ́n ó kú. jẹ̀sẹ̀mú àòdòdó wọ́nranwọ́nran ó mú ọ̀tẹ̀ ẹ̀ ló báwo tún lọ́sàn-án náà ó parí o kò burú o ìwọ máa ṣiṣẹ́ tí mo fún ọ lọ ọ̀pá jẹ̀sẹ̀mú ọ̀sọ̀ sápò. àròǹtà àwọn wí náà nìyí o. ọ̀kan nínú wọn ti tún kú sọsibítù tá a kó wọn lọ wọn ló gbóògùn jẹ ni kò sì sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó kú àní ní ọsibítù lọ́wà. àwọn dókítà yẹn dí wa lọ́wọ́ ni wọn kì í gbà wá láàyè láti iṣẹ́ tá a bá fẹ́ ṣe ní ọsibítù. bí wọ́n tilẹ̀ mọ̀ pé onítàn ti fẹ́rẹ̀ẹ́ kú tán mo ń sáré lọ sí tẹ̀sán ni bí mo bá dé ọ̀hún ń wọ́n mọ ẹnìkan kan lẹ̀kùn ìta kò sì dúró kí wọ́n dá lóhùn tó fi sílẹ̀kùn wọlé Kádírì ni láńkúláńkú lọ́ntẹ̀ ṣẹṣẹṣẹ lójú rẹ̀ ń pọ́n bí ẹ̀rẹ̀ iná irun orí rẹ̀ sì rúbò ó lójú bíi kàìnkàìn wẹ̀ aṣọ ọrùn rẹ̀ wọ̀jì mọ́ lára. lápàdé gbọ́ pé ó wọlé ni kò rí ọ̀rọ̀ ra dìde ó lọ síbò ilẹ̀kùn ó ń yọjú wo pálọ̀ látọjú ihò kọ́kọ́rọ́ ilẹ̀kùn. Áùdù tẹjúmọ́ Kádírì ó sì bẹ̀rẹ̀ pé ta lélẹ́yìí kí ló ń wá. ẹ jọ̀ọ́ àwọn bàbá ni mò ń béèrè àwọn ni mo fẹ́ rí. ó jókòó rí àga kan ẹ̀kan náà ni Akínwùmí kọ hà tó ní Kádírì ìwọ tó rí Jọládé ní iná ayé ti jó ọ. mọ́tò ló jáàmù rẹ ni àbọ̀ bọ́sọ́wọ́ ògìdó ló lajù ta ló ṣe ọ́ báyìí. ìbéèrè ń rọ̀jò lé lórí ni kò dáhùn kankan ń bẹ̀. àwọn bàbá ni mo fẹ́ rí sẹ́ẹ̀ ló tún wí. Áùdù ló wá dá lóhùn ó lè rí báyìí ipò tó wà báyìí bóyá ni kò burú ju ti ẹyí lọ ṣùgbọ́n tó o bá fẹ́ rí fún ó lè ṣàlàyé fún àwa tó o bá níjókòó kí lo fẹ́ rí fún. ẹ jọ̀ọ́ níbo ni wọ́n wà. mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ jẹ́wọ́ fún wọn ni kó tó di pé mo kú. alájà ló fọ̀bẹ ẹ̀yìn jẹ mí níṣu òun àti Bánjí wọ́n gbé nǹkan gbẹ̀yìn mi lọ ni mo sì máa tú wọn fó. àwọn nìkan kọ́ ni wọ́n gbọ̀n n ó fi ẹ̀sìn wọn sóde kí gbogbo ayé ó rí. Áùdù Tagìrì ó ní dúró ná àwé farabalẹ̀ ta ni wọ́. Kádírì lórúkọ mi èmi ni akọ̀wé ẹgbẹ́ ìgbàlódé kí èmi ọmọ kọ̀wé káwọn ọmọ kówó sápò kí wọ́n mọ kọ́lé kí wọ́n mọ bà gbogbo dúkìá tèmi jẹ́ kí èmi ọmọ dúró ná mò ń bọ̀ ná jẹ́ ká máa mú lọ́kọ̀ọ̀kan ká máa mú lẹ́sẹẹsẹ mò ń bọ̀ ná. ó dìde ńlẹ̀ ó lọ sójú wíńdò ó yọrí síta ó ní kọ́bùrù máa bọ̀ lókè. ó padà sórí ìjókòó tó ń tẹnu rẹ̀ ọlọ́pàá kan súré wọlé dé ó mú ìwé kan lọ́wọ́. gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ ní Lápàdé ń gbọ́ nínú yàrá. ó ti tún lọ tàkàkà sórí bẹ́ẹ̀dì rẹ̀ ó mu sìgá ó ń jobè. mo rìkọ́dà rẹ̀ sí i kó o sì mọ gba ohun tí arákùnrin yìí bá ń sọ sílẹ̀. àwé Kádírì ni ó gbé orúkọ rẹ̀ Kádírì ni mò ń jẹ́ o ṣeun. ọlọ́pàá yìí ó gba ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ ntọ́ bá ti ọkàn rẹ̀ wá láti sọ ni o bó o bá sì fẹ́ o lè má sọ nǹkan kan ṣùgbọ́n ntọ́ o bá wí bó bá wúlò fún wa a lè lò nílé ẹjọ́ bí ọ̀rọ̀ yìí bá dé kóòtù kò sẹ́ni tó fi tipátipá mú ọ pé kó o wí nǹkan kan o sóyè ọ ṣe bẹ́ẹ̀ mi fúnra mi ni mo fẹ́ tú àṣírí ẹgbẹ́ ìgbàlódé ìwọ wá ní tipátipá tẹ́ ẹ tó ń sọ. àwọn bàbá ni mo fẹ́ sọ̀rọ̀ fún sá kì í ṣe ọlọ́pàá. gbogbo owó tá a ti kó jọ Alájà àti Bánjí ti kó ńlẹ̀ wọ́n wá finá sílé
ilé alájà ní mọ́níyà wọ́n ti mo fowó àtọmọdé ọlẹ́nu farabalẹ̀ dáadáa. Owó wo lẹ kó jọ kí lẹ fẹ́ fi ṣe? Owó tá a bá rí gbà lọ́wọ́ àwọn èèyàn àwọn wo níbo fúnkínni Kádìrì rúnjú pọ̀ ó gba ẹsẹ̀ rẹ̀ kan mọ́ ní báyìí ni owó tá a bá sọ pé kó nítọ̀hún mú wá bó bá san owó alájà ni yọ wà èmi ọkọ̀ sílẹ̀ ni sínú ìwé ẹgbẹ́ ó tí ì ṣàlàyé tán o. Àlówó kínni ẹ ṣe a ti ṣe àkójọ orúkọ àwọn kan àwọn ọmọ ẹgbẹ́ ní fún wa láwọn orúkọ àwọn tá a bá rò pé sẹ́ńjì sẹ́kù sí lọ́wọ́ á tàn di onítọ̀hún wò ohun àṣírí tá a bá rí á gbé kò lójú a ó sọ iye tá a bá fẹ́ kó san ká fi lè bò ó láṣìírí pé bẹ́ẹ̀ kọ́ á tú àṣírí rẹ̀ tá a mọ̀ bónítọ̀hún ọ̀bá wá ní àṣírí kankan ńkọ́ tá a lálẹ́ yẹ̀dí rẹ̀ wò tá a ní bẹ́ẹ̀ pa mí tìmùtìmù ní gbogbo ènìyàn kálukú lọ́pẹ́ kẹ́gbìn dànù bí àṣírí rẹ̀ ọ̀bá wá nípọn tó a lè jí ọkọ̀ tàbí ohun ìní rẹ̀ mìíràn gbé ká sọ pé kó wá fowó rà padà bí ọ̀bá ní dúkìá tó jọjú a ó ṣètò láti ya fọ́tò rẹ̀ ní òòrùn káàlẹ̀ pàmò fún fọ́tò rẹ̀ náà káàkiri ojú títì àti inú ọjà àìgbọ́ bá sanwó tó tó owó fún wa wọn a sì mọ sanwó owó kúkúrú ogún sí wọn lọ́wọ́ ìwà ń wara ni wọ́n fi sanwó ọ̀hún pẹ̀lú àwọn wo lẹ ti gbowó ọ̀hún lọ́wọ́ wọn àìmọye ènìyàn ní sà mo kọ orúkọ àwọn kan sínú dáyárì mi ṣùgbọ́n bóyá ni dáyárì ọ̀hún ò ti sọnù ó ti sọnù ní àbọ̀kàn rò bẹ́ẹ̀ n ò tí ì lè sọ ọ̀tàjú kan ó wò orí tábìlì ó ní ẹ dákun ṣé kìí ṣe dáyárì ọ̀ni mò ń wò lórí tábìlì ọ̀kan yìí lọ́wọ́ wò bóyá o lè jẹ́ tirẹ̀ ó dìde fùú ó ń tẹ̀ yẹ́nkúyẹ́nkú lọ síbi tó ti rí dáyárì lórí tábìlì ó mú ó ní dáyárì mi rè mo dúpẹ́ mo ti rò pé mo ti sọnù pátápátá ni mo dúpẹ́ bá ń mú àṣẹ ni àwùdù pa fún Kádìrì yanu lẹ̀ òwò àwùdù ó ní bíi báwo sà dáyárì tèmi tí mo kó ohun àṣírí mi gbogbo sí kí n bá yín mu mo ṣe lè fún yín ntẹ́ ẹ bá fẹ́ bí mí ni kẹ́ ẹ mọ̀ bí mí mo sì mọ̀ dá yín lóhùn ṣùgbọ́n dáyárì tèmi èmi ò fún ẹnikẹ́ni kò gbóró Kádìrì bàbá ta ni kó mọ̀ gbọ́rọ̀ bàbá náà ni yóò parí rẹ̀ bọ́ bá yá ó sáà ti sọ pé orúkọ àwọn tẹ́ ẹ ti gbowó àìtọ́ lọ́wọ́ wọn wà nínú dáyárì yìí bẹ́ẹ̀ ni orúkọ wọn iye tá a ní kí wọ́n san iye tí wọ́n ti san ẹni tí wọ́n san fún ẹni tó kọ́kọ́ mú orúkọ onítọ̀hún wá gbogbo rẹ̀ ló wà nínú dáyárì yìí ẹ lè yẹ̀ wò ṣùgbọ́n wọn ò lè fún yín pátápátá ìwọ ló ní dáyárì rẹ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ rẹ àfi kóòtù nìkan ọlọ́pàá kankan ò lè sọ pé kò fagbára mú wá ẹ jọ̀ọ́ ẹ fún mi lómi mu orí ń fọ́ mi òyì ń kọ́ mi lójú òrùngbẹ́sẹ̀ ń gbẹ mí ẹ jọ̀ọ́ wọ́n ti bà mí láyé jẹ́ àwọn ẹ̀kọ́ ọlọ́run gbogbo Jọládé dìde ńlẹ̀ ó ní mò ń bọ̀ ẹ jẹ́ kí n lọ bomi wá fún ọ jáde lọ ó sì gbé omi mímu dé nínú ife ńlá kan ó gbé ìfọ̀ fún Kádìrì tọwọ́ bọ àpò ṣòkòtò rẹ̀ ó mú ìgò rẹ́ńbẹ́sẹ̀ kan jáde ó já ìdìdí orí ìgò náà ó ṣàkóró oògùn mẹ́ta jáde nínú ìgò ó dà á sẹ́nu ó sì fi omi sàn sísàlẹ̀ ọ̀fun ó gbé ife kalẹ̀ ó sì dúpẹ́ lọ́wọ́ Jọládé gbogbo bó ti ń ṣe ni lápàdé ń fọkàn sí i ní yàrá tó sùn sí àódò ní ó tilẹ̀ ti ṣeun ẹ̀gàn ní èyí tó ti sọ yìí náà ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pàápàá bó ti sọ pé ìyókù wà nínú dáyárì ó ti tó èyí tó kù ni pé kí ni àwọn tó sọ pé wọ́n dalẹ̀ rẹ̀ sí sí ọ ẹ ṣẹ́sà ilé alájà tó jóná ní mọ́níjà ń ńbẹ̀ ni gbogbo kámẹ́rà tí èmi fi ń ṣiṣẹ́ tèmi wà pẹ̀lú ohun èlò ìfọ́fọ́tò gbogbo àti ti fídíò àti ti fọ́tò lásán òkólóbó lèmi wà báyìí o ṣùgbọ́n alájà ti ṣètò ìdójútòfò fún ilé rẹ̀ tó jóná ó ti ṣètò bẹ́ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ kò tí ì yé mi o kí ló kan alájà níbi ilé jíjó kì í ṣe àdánù ńlá ni fún un ní ènìyàn a lè kọ́lé ara rẹ̀ ó sì fọwọ́ ara rẹ̀ finá sí i èmi ṣe bí òfò gidi ló ṣe àbí ètò ní ìtẹ́sí ní ṣùgbọ́n ó yẹ kí wọ́n fa èmi náà létí kí n kórinṣẹ́ mi kúrò níbi nínú ilé kí wọ́n tó finá sí i wọn ò sọ fún èmi mọ́ tí wọ́n fi kiná bọlé gbogbo ìgbésí ayé tèmi ni wọ́n ti jó dànù wọ́n ṣe é lẹ́yìn mi àwọn kàṣó tán ṣé kò jù bẹ́ẹ̀ lọ kó tán o kò tán rárá o ó jù bẹ́ẹ̀ lọ dáadáa èwo tún ni ó kù ti ọ̀gá Lápàdé nìyí Lápàdé ta ti wéré bó ti gbọ́ báyìí nínú yàrá rẹ̀ kí ni Lápàdé ṣe àwọn gan lọ́sẹ̀ mi jù wọ́n fẹ́ pa mí pátápátá orí mi ni ọ̀jẹ̀ ń jóná mọ́nu ilé ọ̀hún àwọn fẹ́ kí n dérú síbẹ̀ wọ́n fokùn dì mí kalẹ̀ bígi ìdáná wọ́n wá gbé mi jù sínú ilé ọ̀hún ní mọ́níyà
inú yàrá tá à ń kó ìgbèkùn sí ni wọ́n tì mí mọ́, wọ́n wá lọ kúrò níbẹ̀ ní tiwọn. àbí bí mo ti ń gbọ́ pàràpàrà iná lára ilé tí iná ń ṣe hì mo kéékèèké bí kí n so àdí n ò rẹ́ni sí mi lẹ̀. ọpẹ́lọpẹ́ bàbá asọ́gbà tó gbọ́gbé mi tó wá sí mi lẹ̀. ẹ ò rí pò mí há díẹ̀, igbe àkésù hádì tó ń jáde lẹ́nu mi lọ́fà. ó wá jọ mí lójú lọ́pọ̀lọpọ̀ pé irú Lápàdé lè lọ́wọ́ nínú ìwà ìkà bẹ́ẹ̀ tó gbèrò láti pa mí kí n jóná mọ́nú ilé. òun ni mo fẹ́ rí wọn fún o. bó ṣe fún ìṣẹ́jú kan péré bàbá yọpin lójú, ojú la fi hàn kó lè mọ̀ pé òun sọ̀bùn, ká sì pe ìkà ló sì kà, kó má bàa rò pé òun ni wọ́n jọ ń tún ayé ṣe. àódò ní ó kú oríire. Kádírì bó bá tún kù kọ́lọ̀ ń ọmọ yọ ó kú ewu náà kì í pàwòdì. nípa ọ̀rọ̀ àti rí Lápàdé àfi bí dókítà bá fún ọ láàyè, kò sí lọ́wọ́ èmi. ìgalà bímọ wọn lọ́lọ́run ó wo ọmọ rẹ o. ọlọ́dọ̀wọ́ Ògúndélé. bí èmi ti ń wo ọ̀rọ̀ náà báyìí sá, ó ṣeéṣe kíjọba ó fi ọ ṣe ẹlẹ́rìí ńgbà tá a bá rí àwọn tó ṣe ọ́ ní kàṣẹ́jọ́ ní kóòtù. a gbọ́dọ̀ rí ẹni tí yóò mọ rojọ́ mọ́ wọn ní ẹ̀kúnrẹ́rẹ́, a sì gbọ́dọ̀ rí ẹnìkan tí yóò fi ẹjọ́ tirẹ̀ gbé ti ẹlẹ́rìí ìjọba lẹ́sẹ̀. ó ṣeéṣe pé ìwọ ni yóò ṣe olórí ẹlẹ́rìí ìjọba, tàbí pé ìwọ ni yóò ṣe ẹni tí yóò gbé olórí ẹlẹ́rìí lẹ́sẹ̀. èmi ò ní jẹ́rìí kankan o, àti olórí o àti elégbè, ṣùgbọ́n ẹ máa béèrè tó bá kù tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ mi. ká máa wò bọ̀ náà. ó sọ lẹ́ẹ̀kan pé Lápàdé ló gbé ọjọ́ sínú ilé tíná ti fẹ́ ju ọ̀pá ní mọ́níyà. só lè tanná díẹ̀ sáàrin yẹn dáadáa. ǹjẹ́ ẹlẹ́rìí kankan wà? torí pé bẹ́ẹ̀ ni bàbá sọ́gbà ní mọ́níjà lọ́gbà wọn wọlé. ẹ lè lọ béèrè lọ́wọ́ rẹ̀. kò dá mi lójú pé bàbá yìí mọ̀ pé wọ́n gbé mi wọlé, àmọ́ yóò lè jẹ́rìí pé òun rí wọn níbẹ̀ lálẹ́ àná. inú sì ti ń lọ mi oorun jó pọ̀. ó ń fọwọ́ ra ikùn rẹ̀, ó gbé omi tó kù, ó da gẹ̀ẹ́ mẹ́ta mu gbọ̀n ó sì gbé ife kalẹ̀. ó ń dijó, ó ń yajú, ó ń sí ètè sókè bí òbúkọ, ó ń ṣe bí ẹni tó ń yín mú, ó ń jẹnu pàṣàpàṣà, jẹ̀sẹ̀ mọ́dún lápá odò. ẹ̀lò mélòó nínú àtìmọ́lé kí ni gbogbo eléyìí? mò ń bọ̀, ọ̀pàjẹsẹ̀ mù. ó wò su bí ẹni tó yajú sílẹ̀ tí ò ríran, ojú rẹ̀ kú nàùnàùn. ṣàǹgbá ti fọ́, ẹlẹ́rìí ò sí mọ́, ọ̀rọ̀ ti bàjẹ́ tán pátápátá. gbogbo àwọn tó wà ní pálọ̀ ń wò ó níran bó ti ń fọhùn, wọ́n ń dákẹ́. ìbànújẹ́ hàn lójú rẹ̀. Jídé wọlé láti yàrá Tàfá ó fajúro, ìbànújẹ́ hàn lójú òun náà. ọ̀rọ̀ yìí le o. Áùdù, Tàfá ń jò wèrè ni lórí bẹ́ẹ̀dì tó wà. àfi kí n yára kí n tètè lọ gbé ìgò omi wá, ká kọ́kọ́ dè é mọ́ lára, ká tó wá fún lẹ́jẹ̀. omi lákọ̀ọ́kọ́ fún ká tó gbé lọ sọ́sibítù. àfi kó wá máa lọ ná lónìí, kó padà wá kí Lápàdé lọ́jọ́ mìíràn. okó pààrà, okó òfẹ́, èwo ló tiẹ̀ tún kù? ẹlò ni wọ́n fi pè mí yẹn. wọ́n ní 3 ló ti tún kú nínú àwọn tá a kó. Àlájà àti àwọn méjì kan tó ti ń japoró kù. àwọn ọlọ́pàá ti rán ni sí dókítà láti wá wò wọ́n. wọ́n ló dàgbẹ́ ni pé májèlé ni gbogbo wọn gbé jẹ. bí wọ́n ti dókítà Jídé tajú kán, ó rí ìgò ní bẹ́tẹ́ tí Kádírì ti yọ oògùn tó lò, ó súnmọ́, ó mu. ó yẹ̀ wò títí tí ó ní ta ló lóògùn yìí? Áùdù ní Kádírì yìí ló fi bẹ́ẹ̀ o, ó lò ní. ńgbà tó sọ pé orí ń fọ́ òun, olùkóró 3 ń bẹ̀, ó fomi lò ó. irọ́ o, kò jẹ́ lo 3. bí irin bá lo 3, irin awo ni, kò lẹ́rọ̀. ẹni téèdì ń dì gan kò jẹ́ lo 3. Jídé mẹ́rí bó ṣe ń sọ̀rọ̀. 3 ni mo mu. mo sì mọ̀ pé àti Àlájà àtàwọn yòókù náà 3 wọn lò, òun ni wọ́n fi ń kú, táwọn kan sì ń japoró kú. Kádírì jẹ́wọ́, ó sì tún sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́. Áùdù, ìwọ sì wà níkàlẹ̀ tí Kádírì fi lo májèlé, níṣojú rẹ ló ṣe lò. olórí ń fóun, ó sì mú oògùn jáde, ó sì lò ó. èwo lẹ́jọ́ tèmi, èwo lẹ̀bi mi? ó lóun gbẹ́ngbẹ̀hún, wọ́n lọ bomi wá fún un, ó sì ń mumi. ta ló mọrú oògùn tó lò? sáà lè sọ pé kó má lóògùn? irú àṣìṣe kan náà ló ṣe àwọn ọlọ́pàá tó wà ní tẹ̀sán, tí wọ́n fi jẹ́ kí àwọn tó wà ní àhámọ́ kí wọ́n lo májèlé tiwọn. ojú rẹ̀ ní ní Kádírì tó lo tirẹ̀, ojú àwọn ọlọ́pàá ní gbogbo àwọn yòókù náà ti lo tiwọn. májèlé yìí ò lẹ́rọ̀ rárá,
yóò máa jẹ́ nífun ni ẹ sì ti wá ní mẹ́ta lólò kí ló ṣe é kí ló ṣe ọ́ tó fi fẹ́ kú Kádírì ayé sọ ọ ni wọ́n ti bà mí láyé jẹ́ kí ló tó kù mí kù ṣé kèmi nìkan wá máa jẹ́jọ́ ẹgbẹ́ ìgbàlódé ni ẹni tí ó bá kú nígbà tẹ́gbẹ́ rẹ̀ bá ń kú ọbẹ̀ sí lò ní wọ́n fi gbẹ̀mí rẹ̀ ó ń ṣe èmi bó ti ń sọ̀rọ̀ inú rírun ni yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ inú ọmọ ọrùn wẹ́rẹ́wẹ́rẹ́ ikú ni yóò parí sí tó lè máa po ẹ̀jẹ̀ lẹ́nu kóró ẹyọ kan tó pànìyàn ká tó mọ̀ wá sọ mẹ́ta ọmọ odó tó fọ́nìyàn látàrí láìṣẹ̀ṣẹ̀ sọ àdó mọ́ ọ́fíìsà ọmọ ìmọ̀ràn tèmi tètè ṣètò láti gbélé lọ sí ọsibítù ìjọba wéréwéré láti dín ìrora rẹ̀ kù àti láti lọ yọ ara rẹ̀ nínú ẹjọ́ àìbìkítà kò lè pẹ́ kú o májèlé yọ̀ lẹ́rọ̀ o áùdù bojú jẹ́ gbélé náà bá fi kú ta ni yóò ṣẹ́kù láti ṣẹlẹ́rìí ìjọba nínú ẹjọ́ tó hàn ketekete yìí ṣé Lápàdé yóò tún fi bẹ́ẹ̀ bọ́ nínú ẹjọ́ èyí ni akúfọ́tayọ̀ mọ̀ ní Kádírì yìí o Lápàdé yóò lè jáde lọ́la tàbí lọ́túnla ṣùgbọ́n kò tí ì lè rojọ́ kankan títí ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta ó sì wá kù ọ̀rọ̀ kan o áùdù mọ́mọ́ jẹ́ kí Lápàdé ó pè é lọ́jọ́ o fún ìbanilórúkọ jẹ́ nítorí inú lè bí pọ́ńfẹ̀sùn kan láì ní ẹ̀rí tó dájú ẹ̀rí tó lè fìdí ẹ̀bi rẹ̀ múlẹ̀ òkúkú mọ Lápàdé dáadáa inú rẹ̀ ti dáa tó ìbínú rẹ̀ ò ṣe é rí o òdó ni kì í ṣàìmọ̀ fólókù lọ́dọ̀ rẹ̀ wọ́n fọwọ́ pa idà Lápàdé lójú o nítorí pọ́n yàlà yòlò ìbínú Lápàdé ò dára o jẹ̀sẹ̀ mú àódódún tìbẹ̀rù ló fi mú un jáde tó sì tẹ́ ẹ̀ ló irọ́ o bí báwo àkó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o ọ̀dẹ ní gbogbo yín ẹ̀yin amúnibóni wọ̀nyí ẹ ti parí rẹ̀ nìyẹn kò sì burú àgùntàn rí bò rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kó tó gbasújẹ lọ́wọ́ rẹ̀ ọ̀pá jẹsẹ̀ mù ó jókòó lórí àga kan ó sì mí kanlẹ̀ ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ kíákíá ara rẹ̀ ló sì bẹ̀rẹ̀ sí bá sọ̀rọ̀ òkèrè ti wá gorí ìrókò gbá ojú ọdẹ dápo jẹ́jẹ́ ló ń sọ Jídé wojú rẹ̀ ó ní ṣé ò nira o wàyó pọ̀ láyé dókítà alájàta tìmọ́lé inú ni wọ́n sọ pé ó ní ń ro òun o ni wọ́n bá gbé lọ sọ́sibítù ó débẹ̀ ó ń yàgbẹ́ sára ni wọ́n bá gbé lọ sílé ìyàgbẹ́ wọ́n lọ fi taniyàwẹ́ níbẹ̀ wọ́n mú padà sórí bẹ́ẹ̀dì lọ sọ pé aago ọwọ́ òun wà nílé ìyàgbẹ́ lọ bá padà lọ mú ibẹ̀ lọ́ra sí o tí wọn ò rí mọ́ o ó rá sáàrin èrò inú ọsibítù bó ti ṣe lọ kò sẹ́ni tó mọ̀ wọ́n wá wọn ò rí ajẹ́pọ̀ òun ò lo májèlé ní tirẹ̀ ọkàn tan àwọn yòókù rẹ̀ jẹ́ pé òun lò ní kò sẹ́ni tó lè lo májèlé ikóyè ikú ni jẹfun tó májèlé yóò sì mo ní wàyó pọ̀ láyé sẹ́ dókítà àti ọ̀kan tó tún jẹ́ Bánjí wọ́n ní àgọ́ ọlọ́pàá gan-an lòún ti sá lọ ní tirẹ̀ ó ní mọ̀ ńlá lé àwọn ọlọ́pàá tó wà ní tẹ̀sán sí tí mò ń pè wọ́n ní amúnibóni àwọn náà ti mọ̀ pé àwọn ọ̀jẹ̀ ojú rẹ̀ di ojú wọn jà wọn ó jìyà wọn ó jẹ́wọ́ yá pẹ̀lú ṣé kìí ṣe pé àwọn ọlọ́pàá mọ̀ọ́mọ̀ dá a sí rẹ̀ ní agbẹ́dọ̀ dókítà ọlọ́pàá tó ń sọ wọn kò mọ̀ọ́mọ̀ dá wọn sílẹ̀ irú àlàyé wo ló lè ṣe kí ṣé ọmọ fi bọ́ lọ́wọ́ rẹ̀ ọwọ́ kúdúrú lè fà á bí ẹnu bá jẹ ojú àmọ́ tì ìbẹ̀rù náà ń kọ́ bí àwọn ọ̀daràn bá halẹ̀ mọ́ tí wọ́n dẹ́rù bà wọ́n ẹrù tó wà nípamọ́ lọ́dọ̀ wọn kò sọnù kí wọ́n sọ pé kí ni eegun tá a sì so má já lọ́rùn sájà máa san àwa gbódò ni aṣèrúgin ni wọ́n sáà ti sá lọ káàtì ẹ̀sìn wá sọ pé wọn ò sá lọ kí lárí fi wọ́n sí ńgbà tí gbogbo ẹlẹ́rìí ti pòórá ẹ̀rí dà ta la rí lò láti pè wọ́n lẹ́jọ́ ta ló ṣẹ́kù tó lè rojọ́ mọ́ wọn kí lẹ wá lè ṣe báyìí o ẹ̀ sáà lè dákẹ́ kẹ́ ẹ máa wòran dókítà owó rẹ̀ ló wà ó sì wà lọ́wọ́ Lápàdé àti Tàfá àwọn méjì tó lè ràn wá lọ́wọ́ bí wọ́n bá fẹ́ ràn wá lọ́wọ́ nìyẹn ẹjọ́ gbájúẹ̀ ni ẹjọ́ ìnínilára ni ẹjọ́ ìwà ìkà ni ẹjọ́ ìdẹ́rùbani ni owó Lápàdé ló wà ìwọ dókítà ń lọ sí lè gbà á láàyè láti jẹ́rìí lásìkò tá a nílò rẹ̀ bó bá ṣe pé mo ráàyè bá wọn sọ̀rọ̀ ni mo bá lè rí wọn bá sọ̀rọ̀ kò nira rárá ká fún wọn ní bí nǹkan bí ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta bí ara wọn bá mokùn wọn ò lè bó sì ṣe lónìí náà bí wọ́n bá gba àwọn ọ̀rẹ́ wa yìí láàyè láti sọ̀rọ̀ kí wọ́n ọ̀kan náà là ń sọ bí ara Lápàdé bá ti mókun yóò lè rọ̀ wọ́n pé kí wọ́n Akínwùmí ní ṣé èmi náà lè dá sọ̀rọ̀
ṣé fífọ́ yìí tí ẹgbẹ́ ìgbàlódé ti fọ́ kò tí ì tó ẹ̀yin ọlọ́pàá ni? ayé àwọn tó ń fòró ẹ̀mí gbogbo ayé ti fọ́ yángayángá bíi gbà. wọn ò lè rí ipa kankan sàmọ́, wọn ò lè rí ipa kankan sàmọ́. séyùn ò tó? ìjádópin ogun sì tán àti jagun mólú. ayọ̀ ló kù ká máa yọ, orin ayọ̀ ló kù ká máa kọ. Jọlá Adé ní àwọn tí ẹ jẹ́ kí wọ́n sá lọ yìí ń ba ẹ̀mí lẹ́rù o. òmẹ̀nu ń kọ mí, ọjọ́ iwájú ń kọ́. ṣé omi mìíràn ò ní tẹnu ẹja wọn jáde? ṣé wọn ò tún ní kóra wọn jọ? tàbí kí wọ́n kó àwọn mìíràn jọ tí wọ́n ò tún máa ṣuṣẹ́? Láìdé wa ní tèmi o, ọkàn mi balẹ̀, mo ti débi ìgbàlà, mo ti sáàdì ẹni tó jù wọ́n lọ. ìfúnwo ló wà nínú òròmọdìẹ tí àwòdì ò mọ̀. bí wọ́n jáde lọ́nà ẹgbàá báyìí wọn ò lè rí èmi Láìdé mú mọ́. ní tèmi o, mo ti rẹ́ni gbójúlé, mo ti rẹ́ni fẹ̀yìntì, mo ti mọ̀nà àbáyọ. kí wọ́n máa bọ̀. Dádì Lápàdé tó wọn kò lójú, Dádì Lápàdé wà lẹ́yìn mi. Jọlá Adé fi kún pé bíi ké. Jídé wa ní ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ àwọn ọ̀daràn tì, ká mú ọ̀ràn mìíràn sọ. Lápàdé ń bọ̀ wá tora dáadáa ní ọsibítù bí ara rẹ̀ bá ti mókun díẹ̀. òun àti Tàfá èmi kọ́ sọ pé kí n máa wá tọ́jú rẹ̀ ńlé ni, ṣùgbọ́n ó sọ pé bí òun bá ti lè jáde fúnra òun ọmọ wa bá mi ní ọsibítù ni. ó ní òun ọ̀fẹ́ máa dárayá rìn jáde. wọ́n bá a sọ̀rọ̀, n ó sì rọ́ pé kọ́mọ́kàn kúò nínú gbogbo òníra tó sọ fún mi pé òun ti fún òun. kó fojú fo gbogbo rẹ̀ pátápátá. ọ̀rẹ́ là á wá kún ọ̀rẹ́, a kì í wá ọ̀tá kún ọ̀tá. òjò sáà ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́. èmi ń lọ náà o, ó dìgbà. ó purọ́ dókítà, ẹni tí ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́nìkan bá ṣeré. kájọ máa faradára wa ni, nítorí pé ká rìn ká pọ̀, ìyẹ̀ni ó dìgbà o. gbogbo ẹ̀yin ènìyàn Jọlá Adé ni ó dìgbà sà. Láìdé ni ẹ kílé o. Akínwùmí ò wí nǹkan kan. Áùdù jáde lọ, Kọ́bùrú sì tẹ̀lé. Lápàdé wà ní yàrá rẹ̀, Tàfá wà ní yàrá rẹ̀. Kádírì ń japoro ikú nílẹ̀ níbẹ̀. kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin. báyìí ńlá parí orí kẹtàlá. orí kẹrin tí í ṣe orí tó gbẹ̀yìn láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ. àkọlé tí mẹ́ńbẹ̀ kárìn pẹ̀lú ògo Ọlọ́run. ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV pẹ̀lú àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi Oríkì Yorùbá TV, Òwe Yorùbá TV, Àṣà Yorùbá TV, Àkàndá ọ̀rọ̀ Awíkonko live, Ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjùwà ṣe o.